adájọ́ mọ́tàsé asọ̀rọ̀mọ́yẹ̀ bó bá sọnù ó yẹ ká wárú wọn rí. Àkàndá ọ̀rọ̀ Awíkonko náà lórúkọ tèmi. ṣé ẹ gbàgbé Ẹwà Èdè Yorùbá TV náà nìkan ní tá a bọ́ sí níbi tá a ti ń ka àwọn ìwé aládùn lọ́lọ́kan ọ̀jọ̀kan fún ìgbádùn ẹ̀yin èèyàn mi náà ni. ìwé tá a wá ń kà lọ́wọ́ náà ni Àjàló lẹ́rù látọwọ́ ọ̀jọ̀gbọ́n kọ̀wé ni Ọládèjọ Òkédìjí. ṣé wàá rántí orí ibi tá a bá dé orí kẹrin àkọlé tí mẹ́mbẹ̀ ebi ló ń dààmú Ọlọ́run tó wò ebi ló ń dààmú Ọlọ́run tó wò. Lápàdé dùbúlẹ̀ lórí ibùsùn rẹ̀ oorun òkun ó mu sìgá ṣá. ńgbà tó pẹ́ tó ti dùbúlẹ̀ báyìí ó fa okùn iná rẹ̀ tí ó wà lára ibùsùn rẹ̀ iná sì kú. ó rò pé bí òun bá paná bóyá oorun ajẹ́kùn òun díẹ̀ kò mọ ìgbà tí ó tún bẹ̀rẹ̀ sí súfèé tí ó ń fi ìfẹ́ kọrin àwòdì òkè. bẹ́ẹ̀ ló ń mu sìgá bẹ́ẹ̀ ló ń ronú níbi tó tàkàkà sí. ariwo ìlú bẹ̀rẹ̀ sí rọlẹ̀ díẹ̀díẹ̀ ẹ̀kọ̀ọ̀kan ló kù tí mọ́tò ń kọjá lóde nísàlẹ̀. ìlú dùndún lọ́hùn-ún bóyá ní Nálíndé bóyá ní Mọ̀lété ọ̀nà rẹ̀ sáàjìn. gbogbo ìdí aró tó wà nítòsí ti dákẹ́ pátápátá bí ẹni pé kìí ṣe ara Ìbàdàn yòókù tí ìlú gbé ń dún lọ́ọ̀kan yìí ni. ooru mú ó dàbí ìgbà tí ènìyàn bá dáná sínú ilé tó fẹ́ yáná. ńgbà tó yá atẹ́gùn bẹ̀rẹ̀ sí rọra fẹ́ wọlé yẹ́. ó gbádùn mọ́ Lápàdé níbi tó sùn sílẹ̀ sí. ó dùn mọ́ yìn ṣùgbọ́n nígbà tó ṣe ó bẹ̀rẹ̀ sí bi ara rẹ̀ pé ọ̀nà wo ni atẹ́gùn yìí ń gbà wọlé. lẹ́yìn tí òun ti fa gbogbo aṣọ ojú fèrèsé sílẹ̀ kí atẹ́gùn tó lè mọ ráàyè fẹ́ wọlé báyìí a jẹ́ pé ẹ̀fúùfù ń fẹ́ gan-an níta ni. ohun tí ó sì lè fa irú àìfẹ́fẹ́ bẹ́ẹ̀ lóru báyìí ni bí òjò bá ṣú tí ó fẹ́ rọ̀. ó ní kó òun ó dìde tí gbogbo fèrèsé yàrá òun bí òun ti tètè pálọ̀ lẹ́ẹ̀kan kí òjò má bàa lè fẹ́ wọlé. bí ó ti fẹ́ dìde ó kíyèsí pé aṣọ ojú fèrèsé kan báyìí rọra ń ṣí pẹ́ díẹ̀díẹ̀ ní igun fèrèsé náà ó ń ṣí sókè díẹ̀díẹ̀. Lápàdé tẹjúmọ́ ibẹ̀ ó sì ṣàkíyèsí orí ènìyàn kan ń bẹ̀. olúwa rẹ̀ ń yọ inú ilé wò láti ojú fèrèsé. ò rárá Lápàdé mọ́lẹ̀ ara rẹ̀ bẹ̀rẹ̀ sí gbọ̀n kóun ó kéne àbí kóun ó dìde bá ẹni náà jà. èjìká ọkùnrin náà yọ sókè lẹ́yìn náà ikùn rẹ̀ yọ. ó wọ síngílẹ̀tì péńpé kan ó da ikùn dé orí pákó fèrèsé ó sì dì mọ́ ẹ̀gbẹ́ ògiri. ó na ẹsẹ̀ sójú fèrèsé ó sì gbé kalẹ̀ sínú yàrá. ó fa ẹsẹ̀ kejì tẹ̀lé ó sì tún dì mọ́ ògiri. ó bọ́ sílẹ̀ nínú yàrá láìró rárá kò dún tó abẹ́rẹ́ nílẹ̀. bó bá ṣe pé Lápàdé sùn lọ ni ìbá má gbọ́ nǹkan kan rárá nítorí bí ó ti sùn lọ́tọ̀ yìí ojú nìkan ló fi ń wo ohun tí ń ṣẹlẹ̀ kò gbọ́ nǹkan kan rárá. ó dàbí adití tí ń wòran tí ó ń rí ohun tí ń ṣẹlẹ̀ tí ò gbọ́ nǹkan kan tàbí bí ìgbà tí ènìyàn bá ń wo sinimá tí kì í sọ̀rọ̀. ò rárá mọ́lẹ̀ oògùn akọ́sì bò dàrúdàrú ọkàn rẹ̀ ń lò kìkìkì. ńgbà tó yá ṣá ó sọkàn ọkùnrin ó sì múra sílẹ̀ di ọlọ́ṣà tó ń wọlé bọ̀ náà. ó rọra fọwọ́ kan okùn iná tí ó fi paná lẹ́ẹ̀kan sílẹ̀ ó mú un sítòsí. ńgbà tí olè náà wọlé dáradára tán ó dúró jẹ́ láì mira fún bíi ìṣẹ́jú 5. Lápàdé náà tàn ó ṣe bí ẹni pé òun ti sùn lọ fọnfọn. ó tilẹ̀ bẹ̀rẹ̀ sí hanrun. ńgbà tó pẹ́ díẹ̀ ó kọ́kọ́ rọra hanrun ni ṣùgbọ́n nígbà tó yá ó wá fi ń pariwo gan-an bí ẹni pé nǹkan lu bẹ̀m̀bẹ́ lọ́nà ọ̀fun rẹ̀. olè yìí wá bẹ̀rẹ̀ sí rọra gbé ẹsẹ̀ síwájú lọ́kọ̀ọ̀kan ó ń súnmọ́ Lápàdé díẹ̀díẹ̀. ńgbà tó kù ìgbésẹ̀ kan tàbí méjì tí ìbá fi dé ọ̀dọ̀ Lápàdé fi okùn iná ọwọ́ rẹ̀ tanná wàrà ó sì fò dìde lẹ́sẹ̀kẹsẹ̀ kúrò lórí ibùsùn rẹ̀. gbogbo yàrá mọ́lẹ̀ lójijì iná náà sì wọ Lápàdé lójú. nǹkan tó wá sọ tí olè tí ò tàn mọ́ rárá tí ó sì múra sílẹ̀. olè náà ké ha ó sì pẹ̀yìn dàbàrá ó fẹ́ fò jáde láti ojú fèrèsé tí ó bá wọlé. nígbà tí ó dé ojú fèrèsé ó dúró tì bí ìgbà tí ẹ̀rù ń bà á láti fò sísàlẹ̀. ó wá yí bèrè ọkọ̀jú sí Lápàdé ń múra ìjà ó fẹ́ bá Lápàdé jà. Lápàdé gan sì ti múra lẹ̀dí. olè náà mú ọ̀bẹ sòóró kan báyìí lọ́wọ́ ṣùgbọ́n Lápàdé fa kóńdò kan yọ ó sì fi jan olè náà lọ́wọ́.
ọ̀bẹ ọwọ́ olè náà sì fò sọnù lọ́wọ́ rẹ̀ ó bọ́ sílẹ̀. Lápàdé súnmọ́ láti tó jà á ní kóńdó mìíràn ṣùgbọ́n olè náà lágbára púpọ̀. Òun àti Lápàdé fìjà pẹ́ ta wọ́n yí ara wọn mọ́lẹ̀ kítọ́kítọ́. ńgbà tó ṣe Lápàdé di ìkóòkó ó sì sọ ọmọ olè náà ní ikùn. Ara olè náà sì rọ̀wọ̀ bí ìgbà tí wọ́n bá sọ aṣọ ẹlẹ́kọ̀ọ́ sómi. Ó tú lára Lápàdé wọ́n rán wọ́n bí ìgbà tí ejò bá já lórí igi. Bẹ́ẹ̀ náà ni ó sì wọ̀ sílẹ̀ bí ìgbà tí àjá bá wọ̀ tí ó kó pàǹtí ìrìnnú rẹ̀ dà sílẹ̀. Lápàdé wá mú kóńdó rẹ̀ ó fi jan olè náà ní orúnkún, ìgbọ̀nwọ́, èjìká àti ojúgun. Ó ń kàn án mọ́ ó fi ń lù ú, ó ń jà án mọ́ ní oríkèéríkèé ara. Olè náà ń kérora ó bẹ̀rẹ̀ sí bẹ Lápàdé. Ó ń mí hẹ́lẹ́hẹ́lẹ́ ó ń ṣépè ó ń búra bí idán lórí. Ẹni tó fẹ́rẹ̀ lè fi ẹ̀ṣẹ́ kan pa Lápàdé lẹ́ẹ̀kan wá di ẹni tí ń rámù nílẹ̀ báyìí. Lápàdé bẹ̀rẹ̀ láti gbé olè náà bọ́ sí pálọ̀ nítorí ó ń gbòòrò pé àwọn ará ilé tó sùn sí ìsàlẹ̀ ń bọ̀ wá sókè nítorí ariwo tí wọ́n ń gbọ́. Bí ó ti bẹ̀rẹ̀ kí òun gbé ni olè náà di eyín mọ́ láyà tí Lápàdé sì kérora tí ó sọ olè náà mọ́lẹ̀ pọ̀. Ó fẹ́rẹ̀ lè bu ẹran àyà Lápàdé sẹ́nu. Lápàdé sọ ọ́ rẹ̀sẹ̀ lẹ́nu ẹnu rẹ̀ sì ń ṣẹ̀jẹ̀ wọ̀rù. ńgbà tó ṣètò ẹ̀jẹ̀ náà sóde eyín rẹ̀ fò ó bá ìtọ́ jáde. Ẹnu rẹ̀ ti bàjẹ́ pátápátá ó mì mí ẹ̀dùn nílẹ̀ níbẹ̀. Lápàdé òwúlẹ̀ ṣèyọnu àtiwọ́ àti gbé mọ́ o wíwọ́ lọ́wọ́ dé pálọ̀. Ó tanná pálọ̀ ó sì jókòó lórí àga kan. Ó tún dìde ó lọ sí ẹnu ọ̀nà. Ó sọ fún àwọn tí ń gbóhùn tó ń gbóhùn wọn níbẹ̀ pé òun tún ibùsùn òun tò ní wọ́n fi ń gbọ́ ariwo. Ó ní kí wọ́n lọ sùn ní tiwọn. Ó gbọ́ tí wọ́n ń padà lọ tí ẹnìkan wí pé irọ́ ní ń pa pé ó ní láti jẹ́ pé ó gbé aṣẹ́wó kan wálé wá sùn ni tàbí pé ọ̀rẹ́ rẹ̀ kan tí wọ́n jọ mutí yóò wà lọ́dọ̀ rẹ̀. ńgbà tí wọ́n lọ tán ó tún wo olè náà níbi tó sùn gbalaja sí. Inú rẹ̀ sì rofò. Ó súnmọ́ ó gbá a létí lẹ́ẹ̀márùn-ún lágbàmọ́lẹ̀. Ó gbá a lójú ó gbá a nímú ó gbá a lẹ́nu ó tà á nípàá ó tẹ̀ ẹ́ mọ́lẹ̀ ó sì ṣe pàṣà. Ó wá ní jàgùdà páálí ta ló rán ọ wá sílé mi. Olè náà dáhùn ó ní ẹ̀sọ́ ni rán mi á. Èmi tì kára mi gòkè mẹ́rin oúnjẹ mi dẹ̀ lé ó mi dẹ̀ ríṣẹ́. Inú mú mi jáde lólèlè nì. Wìá mi ó díẹ̀ kò mí ọ̀gá mi ṣàdédé jalè. Ebi lẹ́pa mi. Lápàdé tún gbá a lẹ́nu mọ́lẹ̀ ó ní ńgbà tó bá yá ọ sọ ẹni tó rán ọ wá sílé mi fún mi. Mo ní ta rán ọ wá. Ọlọ́ṣà náà bú sẹ́kún ó ṣètò ẹ̀jẹ̀ sílẹ̀ ó sún mọ́sí. Ó ní ẹjọ́ sà ń ò purọ́ ẹnìkankan ò rán mi wá. Ibi ló rán mi wá. Jàǹbálà ibi àti àìríṣẹ́ àtàìrílégbé kò sí kọ́bọ̀ lọ́wọ́ mi kò sí ọ̀nà àti jẹun bẹ́ẹ̀ ni mo sì gbọ́dọ̀ jẹun n tó jẹ́ kí n wá fọ́lé nìyẹn. Lápàdé wọ ilé lọ ó mú kòbókò kan jáde ó bẹ̀rẹ̀ sí kó kòbókò náà bo olè yìí. Ọ̀nà tí gbogbo ara rẹ̀ fi bó falafala. Ó tún ta á nípàá ó tún tẹ̀ ẹ́ mọ́lẹ̀ ó tún taari rẹ̀ nílẹ̀ níbẹ̀. Ó wá lọ pe Tàfá níbi tí ìyẹn sùn sí. Ó jí wọ́n sì jọ padà sí pálọ̀. Tàfá yán ọ̀yà ó fọwọ́ bọ́jú. Oorun ò tí ì dá lójú rẹ̀. Bó ti ń yán yìí ọ̀tàjú kan ó wo aago lẹ́gbẹ̀ẹ́ ògiri ó ní aago méjì ò tiẹ̀ tí ì lù. Mi ṣe bílẹ̀ tí wọ́n lè fi wá jí mi nì. Ilé àwa dàrún mọ́ mi lójú sí o. Ó bojú wọlé ó ní àtàrí àparò nìyí àbó ńkọ́. Àtàrí àparò kòkó láwo gba wí fọmọ ẹni afẹ́. Ìjẹ̀ṣà ọmọ kàrí ọ̀rán ibo lẹ́tì kan àpẹlẹ́wọ̀n bí ọ̀bọ. Ọkùnrin jẹ́jẹ́ àbìjà kunkun à ń gé lọ́wọ́ tó ń bọ̀ òrùka. Òkè tálájà pa ò lè gùn kiri lọmọ irin ń gùn. Ó lè jà ké lọ. Ibo lẹ́tì wú wá. Sàlámì Kẹ́ńbẹ́rú nìyí. Kò sí ìlú tí ò gbérì kò sí èdè tí ò lè sọ bí elédè. Àìgbọ́ tìyá àìgbọ́ ti bàbá ló lé nílé tó sọ dèrò ta. Kì í jalè lọ́sàn-án
ṣùgbọ́n kò sí ilé tí ò lè wọ̀ lóru bí wọ́n fi àgádágodo 10 tì pẹ̀lú kọ́kọ́rọ́ 15 bí wọ́n fi díngí sí ògiri ilé ọmọ ológin ní àgùndókè. òun náà ni mo rí lọ́fẹ̀ẹ́ lófò yìí látọjọ́ tá a ti wà lẹ́wọ̀n lágódì. àfọjọ́ kan tílẹ̀ mọ́ tá ò rí Sàlámì mọ́ bẹ́ẹ̀ nílẹ̀kùn kankan ò sí sílẹ̀. sẹ́ni tó mọ ibi tó gbà jáde títí dòní yìí Lágbàdé ń wò ó lẹ́nu bó ti ń sọ̀rọ̀ lọ yìí. Tàfá tó ń sọ̀rọ̀ rẹ̀ lọ ó ní Kàrímù ni mo rí níjẹrin. Kàrímù ni mo rí níjẹrin. Kàrímù alákòóbá ọ̀rọ̀ tí ò kán lọ́wọ́ tí ò kán lẹ́sẹ̀ Kàrímù àgbà kan rí. bẹ́ẹ̀ náà ló sì lè di ẹrù tí kìí ṣe ti ènìyàn rú. àwọn ni wọ́n fi ń pè é ní Kàrímù alákòóbá torí pé a máa kó bá ènìyàn. bàtí mo rí Kàrímù níjẹrin mo ní Sàlámì ń bẹ lẹ́wọ̀n. nìyẹn torí àwọn méjèèjì kì í jọ gbé pọ̀. bí Kàrímù bá wẹ̀wọ̀n Sàlámì á wà nílé a máa tọ́jú léde. bó bá sì ṣe Sàlámì ló wà lẹ́wọ̀n Kàrímù ní máa tọ́jú léde. kílẹ̀ ẹ̀yin méjèèjì wá ṣe nígboro pọ̀ lákòókò kan náà. ẹ ò ní bà Ìbàdàn jẹ́ báyìí ẹ ò ní dàlúrú báyìí. Lágbàdé ń wò ó lóòótọ́ ó wá rí i pé Sàlámì kì í bẹ̀rù tó máa ń kà nípa rẹ̀ nínú ìwé ìròyìn nígbà gbogbo ni. ó ti ń rí àwòrán rẹ̀ nínú ìwé ìròyìn kì í ṣe òní. wọ́n ní ọlọ́pàá mú un ní ìlú yìí lónìí wọ́n mú un ní ìlú yẹn lọ́la pé ó jalè pé ó fọ́lé pé ó fàdíya pé ó mutí yó sí orúkọ tí kì í jẹ́ tán. ṣùgbọ́n àwòrán rẹ̀ ní fi hàn pé òun kan náà ni Sàlámì ni. Ìgìrìpá dákun Ìgìrìpá dákun bá mi bẹ̀bẹ̀ àwọn ọ̀gá. mo ẹ̀sẹ̀ jáde lẹ́wọ̀n láàárọ̀ jẹta ni mo sì ti fẹ́ padà sọ́hùn báyìí. mo fi Ọlọ́run bẹ̀ wọ́n kò sí ohun tí wọ́n ní kí n ṣe tí n ò ní ṣe tayọ̀tayọ̀ kí n sá máa tún padà sẹ́wọ̀n kíákíá báyìí mọ́. Lágbàdé ní ìyẹn mà rọrùn púpọ̀ o kò ṣòro rárá bó o bá ti sọ ẹni tọ́ràn ọ wá sí ìrìn fún mi mo lè má jẹ́ kọ́lọ́pàá kankan gbọ́ wípé ọ̀wọ́lé wa ká mi mọ́ lóru gànjọ́ yìí. bí n ò bá sì sọ fún wọn wọn ò ṣe tì ọ́ mọ́lé. èmi á máa ṣàánú èèyàn ní tèmi ṣùgbọ́n kí ènìyàn kọ́kọ́ ṣàánú ara rẹ̀ ní o. Sàlámì dákẹ́ ṣùgbọ́n ó ń sọkún sáà ni. ńgbà tó ṣe ó ní kò sí nǹkan tí mo tún lè wí kẹ́ gbà mí gbọ́ ṣùgbọ́n òótọ́ ni mo sọ pé ẹnìkan kan kọ́ ló rán mi wá síbí ògùn gbọ́. ńjẹta ni mo jáde lágòdì mo bọ́ sí ìgboro láti wáṣẹ́ tí n ó ṣe. mo fẹ́ tètè kúrò nínú irú ìgbésí ayé tí mò ń gbé lọ sẹ́wọ̀n nígbà gbogbo yìí. mo ní bí mo bá ní iṣẹ́ gidi lọ́wọ́ n ó sì lè jalè mọ́ n ò sì ní lọ sẹ́wọ̀n mọ́. mo bá bẹ̀rẹ̀ sí wáṣẹ́ kiri ń jẹta o. mo rìn mo pààrà mo ní gbogbo ilẹ̀ yìí já n ò rí ẹni gbà mí síṣẹ́ kankan. ẹ béèrè lọ́wọ́ àwọn kọ̀ráàní gbági ẹ lọ béèrè ní sẹkítẹ́rìàtì lóríta 6. bẹ́ẹ̀ náà ni mo tún yípo títí lánàá tí mo tún rìn káàkiri lónìí. mo pààrà gbogbo iléeṣẹ́ tí mo mọ̀ títí tí n ò rí ẹni ṣe mí láàánú. bí mo dé bí wọ́n á ní òṣìṣẹ́ bí mo dọ̀hùn ẹnìkan ní Sàlámì kì í bẹ̀rù ọkùnrin ogun ọparí kò ṣiṣẹ́ mọ́ nìyẹn. bí mo débò mìíràn wọn á máa sọ̀rọ̀ wúyẹ́wúyẹ́ pé Sàlámì kì í bẹ̀rù ti wọlé o. wọ́n á sì bẹ̀rẹ̀ sí palẹ̀ mọ́. bí ọ̀gá kan bá ti ń fẹ́ gbà mí síṣẹ́ tẹ́lẹ̀ ẹnìkan fi tí kò létí ọ̀gá náà sọ ìwé ọwọ́ rẹ̀ sílẹ̀ bí ìgbà tó jó lọ́wọ́ á sì wá wò mí àyànú sílẹ̀ bí akọ pẹ́pẹ́yẹ á sì sọ pé kò tí ì sáàyè báyìí bí àyè kankan bá ṣí sílẹ̀ á ránṣẹ́ pé ọ má wulẹ̀ sí yọnu àti wá béèrè fúnra rẹ o má sì wulẹ̀ wá síbí títí a ó fi kọ̀wé sí ọ kọ̀tán bí kí ni kí èmi wá máa jẹ. mo rìn ìhà yín ni wọ́n ti dánu dúró fún tòní nínú ìwé ni àjà ló lẹ́rù látọwọ́ ọ̀jọ̀gbọ́n kọ̀wé Ọládẹ̀jọ Òkédèjì. ṣé ẹ gbàgbé ibi tá a ti dá tá a dé ebi ló ń dààmú Ọlọ́run tó wò. tẹ́ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ bá mi sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +1 937 969 0257
+1 937 969 0257. Èdè àti àṣà Yorùbá ò ní parun ní ọ̀dọ̀ tèmi. Ẹ̀yin ńkọ́? Àjùwà ṣe o.